ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ́wà kò ní bàjẹ́ fún yín. Gbogbo wa náà la rí i pé àáfàá Súnà ó ṣe fídíò tó bẹ ọba orin lẹ́kùnrẹ́rẹ́ tó lóun sọ́ọ̀rì òun ṣe gbá òun ṣàwo tí gbogbo ayé tiẹ̀ ń sọ wípé òkè o ó dàbí pọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ti lodò ó ti lọ mu omi. Ọ̀tọ̀ nìkan tí brọ́dà wa rí sọ̀rọ̀ yẹn o eléyìí tún lọ fà ó lágbára. Ẹ bá mi subscribe sí àkọ́tìfẹ́ like ẹ̀ dẹ̀ share ẹ comment ẹ jẹ́ kí n mọ̀kọ́ tẹ bá rí sí i. ọ̀rọ̀ yìí wá f'Òṣùpá Saheed ọmọ Akóredé bá mi mú pé ẹ kò ṣọ́ni ìbárìn nílé ayé ń bí kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ omi òforin báyọ̀ sọ̀rọ̀ rí láti ìgbà tí mo ti mọṣẹ́ yìí níṣẹ́. Òṣùpá Saheed ọmọ Akóredé kọ́ lọ́n fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ o ẹni tó yìnbọn fún yàn látẹ̀yìn tí ò wọlé tó wá kí ẹ sọ́rí ẹgbọ́ ṣó bá mọ́. Òṣùpá Saheed ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kẹ́ ẹ ṣọ́ni ìbárìn là ń sọ fún yín o. Òṣùpá ọmọ Akóredé o ọ̀pọ̀ olúfimọ́ ẹ ní pàtàkì lẹ́jẹ́ aṣọ funfun nìyí láàrin àwọn aṣọ dúdú aṣọ aláṣọ àlà nìyí ẹ má bọ́mọ ilépo ṣeré kẹ́ṣe díẹ̀ mo kọrin kọ àwọn èèyàn rò pé gbéraga ni mo ná lówó mo bá tán mi ò bó lò òṣì tán torí pé lórí burúkú kì í fẹ́ràn olóríire bó ti wulẹ̀ kó ṣe rí òní ilé ayé ń bí àdámọ̀ Elédùmarè ní Òṣùpá Saheed ṣe ń gbọ́. Ìfúnra lóògùn àgbà ẹni fẹ́ gbé ní ṣubú tó wá rí pé ẹ̀ ṣubú o tó wá fẹ́ máa kí ẹ̀ sọ́ọ̀rì be careful o. Òṣùpá Saheed ọmọ Akóredé o tilétilé mo kí ọ̀pọ̀ olúfimọ́ lápapọ̀ ire mo kí èmi Saheed ire o mo wí tèmi ẹni bá gbọ́ ó gbọ́ náà ni ẹni tí ò gbọ́ kò gbọ́ o. Wọ́n ní ẹṣin kì í dáni ṣubú nígbà méjì. Òṣùpá Saheed rọra ṣe ọ̀rọ̀ ẹ̀dọ̀wọ́ Elédùmarè. Òṣùpá Saheed ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹni gbàgbé ní ṣubú tó wá rí pẹ́ ṣubú tó wá ń kí ẹ sọ́rí aṣọ ẹ̀dẹ̀ lásán ló rán kò kúkú ní ìpẹ́ yá tẹ bá ti sọ̀rọ̀ ẹ̀ fún wa tún ṣe the same thing ìwà kìfo níwà sílẹ̀. Òṣùpá Saheed ṣe ń gbọ́ mo wí tèmi o kẹ má sọ pá wà ọmọ kéékèèké kẹ má sọ pá ò sọ tiwa fún yín o. Ilé ayé la bọ́lá ilé ayé la bá ilé ayé la bẹ́ẹ̀ ní mí ìyẹn tipẹ́tipẹ́ o. Àgàgà ẹ̀yin olóríire ọmọ ológun àgbáyé dọ́dọ̀ ẹ máa rí challenges àkọ́mọ́ máa ní ìwà Àlàbí Pasuma mo kí yín bàbá mi Ajíkọ̀ọ́lé tí mo kí yín o. Ìgbòho kíkanjú akọ́ndá ẹ̀dá o mo kí yín ọmọ Yorùbá lápapọ̀ mo kí yín o. Ọmọ yín Adékàgbòdùn ló ń kí yín o. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣọ́ni ìbárìn ni mo máa ń wí omi òkúkú sòyìnbó ní aspẹ́ẹ̀tì olórin dé. Ó ti yẹ́yìn ọlọ́gbọ́n ó ti yẹ́yìn olùmọ̀ràn kan ó ti yẹ́yìn olóye mi ò sọ̀rọ̀ jù ó dàbọ̀ láyọ̀ la ó pàdé o láyọ̀ la ó pàdé o. ọba ṣe ń bẹ lára fà pẹ̀lú Káàbà o tó fi já sí pé tàbá ti ṣàdúrà kan gbogbo ohun tàbá sọ bá ló máa ṣe Mẹ́kà yìí o bí ọba ti jẹ́ èpè bàbá mi wọ̀ o ọba orin ó láti jẹ́ èpè tí yẹ gangan. bó bá ti wù kí sọ̀rọ̀ ẹ̀dá o ṣàdùn bí Saheed kò lè tó bó bá ti wù kí sọ̀rọ̀ ẹ̀dá lè kókó tó Saheed láyé ẹ̀yìn tèmi kò lè lè tó àpáta àpáta bó ṣe lè tó irin sọ àpáta ìrìnà wá ṣe lè tó iná tó mẹ́kẹ̀rẹ̀ yọ iná fẹ̀jú tó omi ló kúkú máa pa ṣẹ́wárágbára omi òun ló kúkú máa gbẹ ṣẹ́wárí òrùn gangan agbára Ọlọ́run ló ká